Ẹ kú ìwòyí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ìpinnu tí alága àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Abdullahi Ganduje ṣe láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ ní orísun àrígbámú kan ti wé mọ́ bí gómìnà àná ti ìpínlẹ̀ Kano Rabiu Kwankwaso ti ṣe ń gbáradì láti bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ kí ó sì tún juwọ́ sí ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) èyí tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú rẹ̀ náà. Ìròyìn àrígbámú náà tún sọ̀rọ̀ síwájú wípé Kwankwaso yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nígbàkúùgbà àyàfi tí ó bá tún yí ìpinnu rẹ̀ náà padà, nítorí pé títí di òní olónìí, gbogbo ètò láti bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú tí ó ń lọ náà ti parí. Ohun kan tí ó kù ni pé kí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tí ó ń lọ náà. Ó tún wá dàbí ẹni pé ìdarapọ̀ rẹ̀ náà ṣe pàtàkì púpọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC ní pàápàá ètò ìdìbò ti ọdún 2027 tí ó ń bọ̀ lọ́nà. Ṣùgbọ́n orísun ìròyìn náà tún wá sọ wípé Ganduje ti jẹ́jẹ̀ẹ́ wípé òun kò ní fi ọwọ́ òun gbà á wọlé sínú ẹgbẹ́ òṣèlú tí òun wà tàbí kí òun kì í káàbọ̀ sínú ẹgbẹ́. Nítorí ìdí èyí ni ó jẹ́ kí ó rọra kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Ìwé ìròyìn Daily Post ṣe àkọsílẹ̀ ìròyìn náà pé ó ṣeéṣe kí ààrẹ Bọ́lá Tinubu yọ ọwọ́ kílàńkó igbákejì ààrẹ Kashim Shettima kúrò láwo kí ó wá nawọ́ gan Kwankwaso láti fi ṣe igbákejì rẹ̀ nínú ètò ìdìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí èròǹgbà àwọn adarí kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ṣàtìlẹ́yìn fún ìpinnu àti èròǹgbà ààrẹ Tinubu, nítorí pé Kwankwaso jẹ́ àgbà olóṣèlú tí ó sì tún lẹ́sẹ̀ nílẹ̀ nínú ètò òṣèlú ju igbákejì ààrẹ tí ó wà lórí ìṣèjọba lọ. Ṣùgbọ́n ìwé ìròyìn Daily Post tún ṣe àkọsílẹ̀ ìròyìn náà wípé Ganduje fi ìwé tí ó kọ láti fi ipò rẹ̀ sílẹ̀ náà ṣọwọ́ sí akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC, Amòfin Ajíbọ́lá ní ìlú Àbújá ní ọjọ́ Ẹtì, tí ọ̀rọ̀ àkọsílẹ̀ rẹ̀ náà fi hàn wípé gómìnà àná náà kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ nítorí àìlera ara rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìwé ìròyìn Punch ṣe àkọsílẹ̀ ìròyìn wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti kọ́kọ́ gbé ọ̀pá àṣẹ lé ọba Adébáyọ̀ Adégbọlá Ẹlẹ́rùwà of Èrúwà lọ́wọ́ ní Ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2025 lẹ́yìn ìyọnípò rẹ̀ láti ilé-ẹjọ́ tí ó ga jùlọ ní ọdún 2019, èyí tí ó jẹ́ kí ìlú Èrúwà wà láìní ọba fún odidi ọdún 5 ó lé díẹ̀. Nínú ọ̀rọ̀ ọba Adégbọlá náà tí ó sọ ní ọjọ́ Àbámẹ́ta níbi ayẹyẹ ìwúyè rẹ̀ ló ti ṣèlérí fún gbogbo olùgbé ìlú Èrúwà wípé òun yóò máa darí àwọn ènìyàn òun pẹ̀lú ọgbọ́n, ìkáàánú, ìpamọ́ra àti ṣíṣe iṣẹ́ takuntakun fún àlàáfíà, ìdàgbàsókè àti ìlọsíwájú ìlú àwọn lápapọ̀. Ó tún wá gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àdúrótì, ohun àtìlẹ́yìn àti ìgboyà tó ní fún àṣà oyè jíjẹ, ètò ìlànà òfin láti fi ṣètò oyè náà, èyí tí ó jẹ́ kí ó ṣeéṣe fún òun láti gorí ìtẹ́ ńlá baba ńlá òun gẹ́gẹ́ bí Ẹlẹ́rùwà of Èrúwà. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé òun yóò ṣe iṣẹ́ takuntakun láti rí dájú pé àwọn ọ̀dọ́ lo agbára wọn fún ìdàgbàsókè ìlú, tí òun yóò sì tún máa tẹ́tí sí ìmọ̀ràn àti ọ̀rọ̀ àwọn àgbà. Ní àfikún ọ̀rọ̀ rẹ̀, òun yóò ṣiṣẹ́ kárakára láti lè fi ìwà rere bíi ìpamọ́ra, ẹ̀mí ìṣoore àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ darí àwọn ènìyàn tí òun jọba lé lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìjọba àpapọ̀ ti pàṣẹ pé àtúnṣe pàjáwìrì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lójúnà òpópónà Suleja sí Minna, abala ibi tí ó ti bàjẹ́ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́, èyí tí ó ti di àpatì láti bí ọdún kan ààbọ̀ sẹ́yìn, tí ó sì tún ń gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn ènìyàn nípa ìjàmbá ọkọ̀ tí ó máa ń wáyé lemọ́lemọ́ lójú ọ̀nà náà. Mínísítà fún Iṣẹ́ Òde Dove Umahi sọ̀rọ̀ náà jáde síta nígbà tí ó ń ṣàyẹ̀wò ìbẹ̀wò lórí iṣẹ́ àkànṣe ti òpópónà márosẹ̀ náà.
Àwọn ènìyàn tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn lọ síbẹ̀ ni mínísítà ìpínlẹ̀ lórí iṣẹ́ òde Bello Goronyo, alága ìgbìmọ̀ aṣòfin lórí iṣẹ́ òde amòfin Onyekachi Nwaubani, olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Ṣẹ́gun Ṣówùmí àti àwọn mìíràn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mínísítà náà sọ wípé ìlàkàkà wọn láti rí agbaṣẹ́ṣe àkọ́kọ́ ti iléeṣẹ́ Salini Nigeria Limited láti ṣàtúnṣe gbogbo àwọn abala tí ó ti bàjẹ́ kọjá náà láti bí ọdún kan ààbọ̀ sẹ́yìn ni ó já sí pàbó, nítorí pé àwọn fẹ́ kí agbaṣẹ́ṣe náà padà wá ṣe àtúnṣe abala kìíní ojú ọ̀nà náà tí ó bẹ̀rẹ̀ láti Àbújá sí Kano. Ó bàjẹ́ débi wípé àwọn ọkọ̀ ńlá elépo àti ọkọ̀ ńlá ajági máa ń bàjẹ́ tí wọ́n sì tún máa ń takú sójú ọ̀nà yìí, tí ó sì ṣokùnfà ìjàmbá ọkọ̀ lóríṣiríṣi. Nígbà tí wọ́n ń ṣe àyẹ̀wò ojú ọ̀nà náà lọ́wọ́ ni Umahi àti àwọn akẹgbẹ́ rẹ̀ wá rí i wípé kò sí àwọn oríṣiríṣi irinṣẹ́ ohun èlò níbẹ̀. Èyí ló mú kí mínísítà kéde àtúnṣe pàjáwìrì fún iṣẹ́ àkànṣe òpópónà náà tí àwọn yóò sì tún darí iṣẹ́ àkànṣe náà lábẹ́ ìlànà ètò pàjáwìrì, àti pé àwọn ti gba iṣẹ́ àkànṣe náà lọ́wọ́ agbaṣẹ́ṣe àkọ́kọ́ náà lójú ẹsẹ̀. Àwọn yóò sì tún rí i dájú pé àkọsílẹ̀ tó péye wà lórí iṣẹ́ àkànṣe òpópónà yìí. Tí iṣẹ́ bá sì ti parí lórí rẹ̀, gbogbo ènìyàn yóò gbàgbé bí ojú ọ̀nà náà ti rí tẹ́lẹ̀ rí. Iléeṣẹ́ ẹ̀ka ìròyìn náà gbọ́dọ̀ ṣe àfihàn àwòrán láti jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ wípé ìgbésẹ̀ pàjáwìrì ti wáyé lórí àtúnṣe gbogbo ọ̀nà òpópónà náà. Umahi tún wá fìdí rẹ̀ múlẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ Niger ti bá ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ lórí ojúnà kan náà yìí, tí ààrẹ fi wá pàṣẹ fún mínísítà iṣẹ́ òde láti tètè dá sí kí wọ́n sì wá ojútùú sí ṣíṣe ọ̀nà náà. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ tún abala díẹ̀ ṣe tí wọ́n sì gbé iṣẹ́ àkànṣe náà fún iléeṣẹ́ CCCC tí ìjọba àpapọ̀ náà wá fún iléeṣẹ́ náà kí ó kúkú tẹ̀síwájú nínú àtúnṣe náà lábẹ́ ìgbésẹ̀ pàjáwìrì. Owó òpópónà náà lápapọ̀ jẹ́ 150 ibùsọ̀ kìlómítà 142 kìlómítà, ṣùgbọ́n 103 ní òpópónà nìkan tí gómìnà ìpínlẹ̀ tí ojú ọ̀nà náà wà ti ṣe 30 ibùsọ̀ kìlómítà 30 kìlómítà, èyí tí ó kù 71 kìlómítà. Lẹ́yìn náà ló wà ní àwọn ti fi iléeṣẹ́ CCC ní ọjọ́ 10 láti pèsè ohun èlò gbogbo tí wọn yóò fi ṣiṣẹ́ kí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ojúnà náà ní pẹrẹu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Òṣèré eré orí ìtàgé kan tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Káyọ̀dé Peter ni ó ti papòdà tí ó sì tún ti di olóògbé ní ìlú Toronto ti orílẹ̀-èdè Canada ní òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2025 lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́. Àwọn ẹbí àti ìdílé olóògbé náà ni wọ́n kéde ìpapòdà rẹ̀ lórí ẹ̀rọ Instagram rẹ̀. Nínú àkọsílẹ̀ ìròyìn rẹ̀ èyí tí àwọn ìdílé rẹ̀ náà gbé jáde ni wọ́n ti ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ, ọkọ, bàbá àti ọ̀rẹ́ tí ó dára, ẹni tí ó ní ẹ̀bùn eré ṣíṣe, tí iṣẹ́ eré ṣíṣe tí ó yàn láàyò ti mú àyípadà bá ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ó tún jẹ́ ènìyàn tí ó lawọ́ tí ó tún ń kó ènìyàn mọ́ra. Títí láé ni gbogbo àwọn yóò máa ṣe ìrántí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ subscribe kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé náà síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.